gbólálá tó lókè yọ wà lẹ́nu Azados kí ní kàràhún kí ní bàárí ọlọ́jẹ́ gbogbo tí ń gùn wá bẹ́ẹ̀ tán ò máa rántí ìwọ tí ń gùn náà padà lọ bẹ́yà bá mọ ohun tójú òkú kan Azados nínú sàárè àbẹ̀rù ọlọ́run sàárè ṣé ti funfun ni oòrùn pọ̀ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ààyùn pọ̀ níbẹ̀ ọlọ́jẹ́ ìròyìn sàárè ò ṣe wí tán àmọ́ kí n wí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gbà ìyà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ̀ pé ayé wa dàbí oòrùn tí ó yọ láàárọ̀. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha indahu ilmu sa'ah wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arham وما تدري نفس ما ستكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم إذا طاب زمان عليك فاسر فإن دار شيمة انتقال gbogbo ń tó dùn bàbá pọ̀ yọ padà tán ṣe rántí wípé gbogbo ń tó nílò nílẹ̀ nìkan ti ní rí gbogbo ń tó ń kó lè jẹun ńlẹ́ lómi ń bọ̀ wá jẹ́. أيها الإنسان مهلا سيري على الدنيا سهولا لا تكن مغرورا فخرا أي رولاسان بل تكن أمك مثيلا فريما على شفاء أمك اللهم آمين فاجعلني فردوس مثوى وباليا على جيم آمين دار جنات عدن ilé ayé tó kún fún wàhálà Aláròyé bẹ́ẹ̀ darí ṣe yóò ṣe wàhálà láyé kó tó ṣíwọ́ báàsì tún rí ayé tún jẹ́ wàhálà fàyè rẹ̀ sin Ọlọ́run kó lè dọ́rùn sinmi torí ọfà ní ikú kò sì sẹ́ni tí kò ní bá bí ikú bá ti tà síbi tí ń lọ dandan ní àfàwọn ọlọ́jẹ̀ kò ní tàṣe gbogbo àyè tá sára ìlú tó bá tàbà sí àfikọ́ lọ jíṣẹ́ bògìníyá alájà Hawawu lájà Ṣífáwù Àmọ̀kẹ́ nígbàtí ń bẹ láyé ayájíjímọ̀ àjàgbé abíámọ́ torí lọ́jọ́ dàmú ọ̀pọ̀ nítorí tẹ̀yìn ọmọ ní kẹ́ẹ̀lẹ̀ nílárí kẹ́ẹ̀lẹ̀ bẹ́gbẹ́ pé àmọ́ ní ọjọ́ tí kú ti máa mọ̀ kẹ́kù ìyá a nígbàgbé rẹ̀ o Àmọ̀kẹ́ ìyá wa títí ayé nírántí màmá wa torí kò sẹ́nìkan tá a fìwé ìyá ọmọ sẹ́ẹ̀rí àṣeyá kèé dàbí ìyá ọmọ àṣe bàbá fún ẹ̀tàn ni kò lè dàbí bàbá mọ́ láéláé gbogbo ọjọ́ tó bá dàrú ìyá ọmọ ńlọmọ ọlọ́kẹ́ pé ìyá mi o bọ́ bá yín gẹ̀ ìyá yín ní ọmọ sáré ká
ọ̀dọ̀wọ́ yín ẹ̀yàn má jà sí fáwọn ẹ má gbàgbé àmọ̀kẹ́ èèyàn rẹ ní ẹ má rántí pé àyájímọ̀ wúlò púpọ̀ ọgbà tí ń bẹ láyé ìyá yín ọ̀mẹ́nìkan lọ́ta tó fi síra ẹ dákun ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ nítùbínú bí kẹjọ tán yányán ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ mọ́ gbé sùláyé ìyá lẹ́yìn ìyá yín ẹ tẹ́yìn ṣe ò ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́yà bá mọ ohun tójú òkú kan asados nínú sàárè àbẹ̀rù ọlọ́run sàárè ṣé ti funfun ni oòrùn pọ̀ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ààyùn pọ̀ níbẹ̀ ọlọ́jẹ̀ ìròyìn sàárè ò ṣe wí tán àmọ́ kí n wí níwọ̀n fẹ́ni tí ó gbọ́ tí ó gbà ìyá ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ pé ayé wa dàbí oòrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run ṣèkẹ́ṣẹkẹ́ fàlájà ṣàfáwọn àmọ́kẹ́ báwakẹ́ èèyàn rẹ̀ baálé wọn alájùjúmọ́ àjàgbé ọlọ́run rọ̀jò ìkẹ́ rẹ̀ ọ̀hún sínú kábàárì wọn àtàwọn òbí wọn yasalunaka yawman yasalunaka yawman tafakar ayé irọ́ lásán ayé hina yawma ìsìn ànínà hìní o yasalunaka yawman tààlàm ọmọ àádámà ó sì fúra ọmọ àádámà ó sì rọra torí aṣọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ dé kísà ipò ayé tá a dì mú àpàdà jùlẹ̀ tọrẹ ní nǹkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ ó lè pẹ́ ó lè yá ọ padà kúrò ọmọ àádámà ó sì ò fúra ọ̀dà jẹ́ ìran létí ìwẹ̀ kẹ́yìn tí wọ́n wẹ̀ fún ẹ̀tọ́ ọba síwọ́ tí wọ́n mọ̀ búlọ́ọ̀fì ń dà sí ẹ̀ àti aṣọ funfun wọ́n bá ti rí ọ lórí lẹ́nu wọ́n palẹ̀ rẹ mọ́ tòró ti yíwọ́ ó dìnú pósí ó di lẹ́lẹ̀ gbogbo ayé ó tó sáfù lẹ́yìn rẹ láì ní sìkámọ̀ gbogbo orú ipò kípò tó lè ní lọ́jọ́ òun kò wúlò àfihàn tó fi ipò rẹ ṣe ló lè gbà ọ́ la níbi pé o tún bẹ́ẹ̀ ṣe torí ọ̀dà bámọ̀ tètè tún bí tó kù ṣe ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ àádámà ó sì fúra Allahu yarhamuha Allahu yukrimuha Allahu yab'athuha fi ahsani suwari sàlámù gbogbo ìjòkó lọ́lọ́jẹ̀ tàǹbẹ́ ní ìjòkó ẹ dákun àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye ẹ̀yin abiyamọ ẹjẹ́ ń bí yín ìdùnnú dà ní ilé òfo bìyàn rí dùnnú nídàjí oníkẹ̀kẹ́ tínú ẹ̀dá dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ ìdùnnú taari ó kúkú ṣeéṣe kó o di ronú láfi ní wáyéwáyé máa wá níwọ̀nba ni gbogbo àṣẹ bí ìsọ̀tẹ̀ṣe kà ẹni ọ̀rántí ikú máa rántí ọ̀run ọ̀dà rántí ẹ̀san rántí ọ̀hún torí pò yóò hùn tẹ́ dàdí mú ayé ọ̀rọ̀ lásán lọ́jọ́ tí ikú bá ti dé ló ti pin kò kú mọ́ ọjọ́ rẹ̀ ìpín ni gbogbo ọ̀yẹ̀kú ni ó padà kú bàbá wa Òkútagídí àṣetàn láàdì bá a bá lọ tán o
Àmọ̀kẹ́ ìyá wa Ṣìfáwù náà di tànú nínú ilé yín, ajá Ṣàfáwù náà di tànú. Ẹ̀dùn náà mo fẹ́ rí ìyá mi lórí fóònù. Ìyá mi Àmọ̀kẹ́ táwọn ọmọ tí wọ́n mọ̀ pé yá ajá Ṣìfáwù mi ọmọ mi ò Àmọ̀kẹ́. Ìyá yín lọ́jọ́ tán lọ́lé ló ti pin. Ta ni ó dàbí ìyá rẹ̀ ìgbà tí màmá yín lọ́lé? Ayájímọ̀ tí mọ̀ pọ́ lọ́jọ́ ti dé. Ajá Ṣìfáwù bá ń dáhùn pé yá Rábì sọ parí nìyẹn. Ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ọmọ dùnnú? Ajá Abdulrasaki ọmọ mi ọlọ́run rínú. Ìwọ làgbà mójú tẹ́yìn mi. Mọ̀ mi Abdulrasaki àgbà ti kàn ẹ́ o. Ta ni ó dàbí ìyá rẹ̀? Orí bọ́mọ bá sẹ́wọ̀n wò tí ya. Wọ́n ní ẹ̀wọ̀ wò tí ya wọn Àmọ̀kẹ́ mọ́ bí wọ́n. Ta ni wọ́n wò bẹ́ẹ̀ bá sẹ̀mọ́ o àtìyá àti bàbá gbogbo wọn ti lọ. Ọlọ́run rínú ìyá rẹ̀ náà di tànú. Múrítàlá ọmọ mi Àlàó. Múrítàlá ọmọ tí mo bí. Abdulateef ọmọ mi Àrẹ̀mú o. Àrẹ̀mú mi ò dìgbà kan. Abdulateef mi Àrẹ̀mú dákun mójú tẹ́yìn. Abdulaziz ọmọ mi Àlàbí mi má bọ̀ kan jẹ́. Abdulaziz ọmọ mi Àlàbí mi ò dìgbà kan. Àmọ́sàbòsí dákun mójú tẹ́yìn mi. Àjàrà tọmọ mi Àbíkẹ́yìn ọmọ mi Àbẹ̀bí mi Àjàrà Àbíkẹ́yìn sóhun lóníyà. Àjàyà Bọ́dé ọmọ mi gbogbo ọlá gbogbo yín mójú tẹ́yìn mi. Ajá Abdulrasaki ọmọ mi Àmọ̀sá mi ó dìgbà kan. Rashidatu ó dìgbà kan o ọmọ mi. Àrìnpé Latifa mi ó dìgbà kan. Múrítàlá ọmọ mi Àjàní Màrúfù ó dìgbà kan. Búṣírà ọmọ mi Jamiu nínú wọn. Mustekim ọmọ mi Àjàdí mi ó dìgbà kan. Sẹ̀míyàt ọmọ mi Àjíkẹ́ mójú tẹ́yìn mi. Abdulrahmani mi Àrẹ̀mú. Sọ̀fíyàt ọmọ mi Ayọ̀mídé gbogbo yín mójú tẹ́yìn mi. Ọmọ ṣe kọ́ bá a ṣe dùn tó. Kámọ̀kẹ́ kí wọ́n lò gbà sí kọ́pẹ́ díẹ̀ ní ilé ayé. Kí àyìn jẹ́ wọ́n mọ́ díẹ̀ ọmọ ṣe. Ni ó dàbí ìyá rẹ̀ Àmọ̀kẹ́ ìyá ònú rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ká mú wá sí. Báwa tààkù láyé ká ronú. Sẹ́ẹ̀rí gbogbo ń tó hù wá lálẹ́ jẹ́. Bàbá mi Jáwàrí òkú ní ọ̀gbẹ̀yìn orúkọ wa. Gbòlálá tó lókè yọ wà lẹ́nu. Azados kí ní Kàràhùn kí ní Bàárí. Ọlọ́jẹ̀ gbogbo tí ń gùn wá bẹ́ẹ̀ tán ò máa rántí. Ìwọ tí ń gùn náà padà lọ. Ọlọ́run bá wá kẹ́ èèyàn rẹ̀. Àwọn èèyàn sáàmì. Bí mo ti wí mo bojú inú rántí ọjọ́ tí ó kan ìmí náà. Kò sẹ́ni ọwá ìdò ní mọ́ sí wọ́sẹ́ o. Gbogbo ń tá wí dàbí wákà ọjọ́ orin. Ṣùgbọ́n mìíràn bá fetí gbọ́ ọmọ kí mo fún ọ lára ọjọ́ ẹkúnnù. Gbogbo ala ní déètì tí wọ́n mọ sunkún lé wa. Wọ́n ní ta ló kú lónìí wọ́n dakọ̀ rẹ̀ jọ náà. Àgbákò mẹ́ta ló so mọ́ ikú tí fi pa mí lẹ́kún bí wọ́n bá ti ní jíṣẹ́ lọrin báyìí. Mo ń sọ níbẹ̀ lánàá ní ìlú Ògbóndórókò níwájú àwọn bàbá olóhùn yìí pé àgbákò mẹ́rin lóró mọ́ ikú àmọ́ mẹ́ta ló le jù. Ikú máa ń sọ lé dahoro ni. Tẹ́ni ó wúlò bá ti dá ìláyé ayé òtúká mẹ́wọ̀n ní débẹ̀ mọ́. Ẹrú Ọlọ́run kan bẹ́ lọrin bí ayé ìdálé wọn torí gbàdúrà mbẹ́mbẹ́. Níjọ́ tó jáde láyé gbogbo bí wọ́n máa páàkì ọkọ̀ sí àwọn ẹran ní sùn bẹ̀. Inú ilé tí wọ́n ti rí wọ́n ha ń kọ́kọ́rọ́ pa. Mo á gbé ìlú àbá àlùkùsàlẹ̀ kò tó mú yá. Mo kọjá ní báyìí ó ní máa gbọ́ gbẹ̀dẹ̀ dùn ó ní ṣe bíbì kan wọ́n ti túká. Wọ́n tó wá pé síbẹ̀ ó ní ọdún túká ń bẹ̀ wọn náà nù. Ó láyé jù báwọn náà lọ. Ikú ìsàlágbára dọ̀lẹ́ ni gbàgbà ọwọ́ rẹ yóò kó ọjọ́ kan o. Àgbákò ẹlẹ́ẹ̀kẹta bá ń pẹ́ Allahu Akbar. Gbogbo tó ọba kójọ pátá ikú ní ọbọ̀ túká.
níjọ́ tó bá ti kú ní ó pín dúkìá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó mú bẹ́ẹ̀ ọ̀tá rẹ̀ náà ó mú bẹ́ẹ̀ bọ́mọ rẹ̀ kéré níjọ́ òun ó pín mọ́ ogún rẹ̀ ni wọn níbo lásà ọmọ wẹrẹ yìí ẹnì kókò ẹjọ́ mọ́ tẹ̀lé àwọn lóko wọn yí kádàrá ọmọ rẹ̀ padà nù ni àgbà tí ó jẹun kí ó jẹ mọ́ àsìkò tí ó mú kí ó mú mọ́ nítorí ọmọ rẹ̀ ọmọ jẹ wọn kọ jẹ ńtúláàsì kí ní jẹ́ pé wọn ọmọ bẹ́ẹ̀ síkẹ́ jẹ ìyàwó tó yà ni máa jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó padà máa jẹ ọba rí bẹ́ẹ̀ bí mo ti wí fún ọ yìí ó ti tó fún ọ báwọn ẹnu ọba kémi ó wí ìṣẹ́jú díẹ̀ tí mo fi wí yìí wọn ọmọ wí kọ̀sẹ́ni ọlọ́run ò lè ránṣẹ́ lè kàn mí ọlọ́run fẹ́ jàre àlámúyá tí kò nà sí òrù lóbi ní kémi náà wí onígbà tèmi náà wí dà tí ó tún mẹ́lòmí wá orí kémi náà tó dé àwọn kan wọ́n jíṣẹ́ o níjọ́ ọmọ mọ̀ kí ọ̀sẹ́ni ọlọ́run ò lè ránṣẹ́ ẹrú kan lọmọ rẹ̀ jáde láyé ọmọ obìnrin kan náà ló bí láyé ọmọ òun sì dèèyàn lójú ẹ̀ ìyá àwọn òbí mi kún ọmọ náà wà l'Ábùjá ọlọ́run gbà fún gbogbo tí ìyá àwọn jẹnu Ramadan ọmọ òun ti gbé wá láti Sàbáàní nínú iléyà ìyá àwọn ọmọ alápò wọn lọ́kọ bọ́mọ ìdìbò sálẹ̀ tó kúnjọ́ kan nù gbogbo ayé ṣe wà sí kọ̀ràn wọ́n gbé mi náà lọ́bẹ̀ ní sáìdì lẹ́gbẹ̀ẹ́sàlẹ̀ kòtò tí ń jẹ́ ìrántí ibẹ̀ kí n tó parí ẹ̀ ní sáìdì ibẹ̀ níjọ́ náà gbogbo bá ti ṣe wà sí fún ìyá òun bí ti ń wojú kálukú àti ń sunkún nì ń pe ìsunkún gbọ́ rẹ́ àfáàgbẹ̀dẹ̀ ìdákun fìmílẹ̀ dákun nígbà tí Ọlọ́run ṣe wà sí fún báńkì Allahu Akbar dédé ọmọ tá a ló kú ò láyé tí ń sunkún yìí ọmọ òun náà wà nù ilé wọn ìgbìmẹ̀tì lòun àtọmọ tó kú yìí ọmọ òun wá ń bọ̀ wá òun lárùn ọpọlọ tá a mọ̀ sí wèrè sẹ́ni bó ti bá a tá a dúró tìyá tá a ń rọ̀ yáhùn lọ́wọ́ ẹ̀ lọ́ba dúró sí i ní máa ń wò yáhùn gbogbo àná ń wò ó tó rà mọ̀ pé ọ̀la láàfíà pẹ̀lú bó ti múra èsì tí ó wí lẹ́ẹ̀kan náà ó ní ya mi òrú káàkiri ń pa yín lẹ́kún ó ní sẹ́yìn mọ̀ pé orí lọ́lọ́run ṣe fún yín ni ọwọ́ àfọwọ́ fa aṣọ rẹ̀ ó ní ẹwù mí ó ní sáyé lòun ń lò yín ó ní ṣe bí Ọlọ́run bá pa òun láti jọ ibi ó ti gbàgbé òun Ọlọ́run ò sì pa òun kí wọ́n ń fò wọn ráre Ọlọ́run ọ̀pẹ̀ yín lẹ́kún ẹ̀yin wá ń sunkún ní ẹ máa ń sùn gbogbo àti tá a ti jẹ́ ọ̀nà wèrè lọ́lọ́run rán sí yàwó níṣẹ́jú kan gbé sí iye lẹ́ẹ̀kan náà òun lọ́bi kankan ní mi náà ọmọ wa wí wọn ọmọ wí o ọ̀sẹ́ni ò lè rán lóbìnrin mi náà ó sì nígbà tá a jẹ̀dà mo lè máa lọ iṣẹ́ ó wà ńlẹ̀ iṣẹ́ lè wà ńlẹ̀ kémi náà wà ńlẹ̀ tí ó tún rẹ́ lómi ẹni ọba lágbọ̀ yóò pé Allahu Akbar ẹyọ̀ ń dá mi lábẹ́ iná sàn náà tá a fẹ́ ké yìí ẹ dákun torí Ọlọ́run bí ẹ ti ní ọ̀nà jíṣẹ́ pọ̀ n ò sì máa wí jù báyìí lọ àlùbáríkà lọrin bàbá wọn lọ́jẹ́ ni àjọ pàdé kàrẹ́ Ìlọrin náà wọ́n pín lára wa èmi ọ̀já mọ́ o ẹjá wí tẹ̀lé mi pé Bismillahir Rahmanir Rahim Ìlọrin ká wà lónìí ni Allahumma mi ọ̀gbọ́n rẹ̀ bá ya musabbiba li asbabi ya fatiha li abwabi ya mudkhila li ahbabi tadarakina bi akitobi ẹ̀sáàmì kan kọjá ẹjá jọ owó bá ti ó sí àmì àwà jọ owó bẹ́ẹ̀ àbìké náà náà kàn jálẹ̀ gbẹ́jọ́ bá ti sàárà nǹkan ọmọ ríbọ̀ ní kọ́lọ̀ mọ́jẹ́mi náà wáyé lásán o mọ́jẹ́mi náà parẹ́ mọ́nú ayé o mọ́jẹ́ onira fíìmì náà kọ́lá bí yóò lówó kọ́lọ̀ wá yá irú owó báyìí yẹn gbọ́dọ̀ má dìde bó sì lówó lọ́wọ́ rìn wáyọ̀ lọ́jọ́ kó padà ọ̀dà kọ́ má dìde fi sàárà ilé yùn iná náà wà ń bá ní kólẹ̀ báyìí ọlọ́wọ́n kádàrà kó ní sàárà nù àdúrà rẹ̀ ń bẹ́ńlẹ̀ gbogbo báyìí sàárà wọn kọ́ àbọ̀ mọ̀ kó ẹ̀sáàmì kan kó lòkè bàbá ajá wà ní ẹ̀sáàmì dáadáa Bismillahi iná sàánà kọ̀ọ̀kan Bismillahi Rahman bàbá alúkọ́ dìde iná sàánà àwọn yà gbọ́kẹ́ ní iye o tá a bá ti délẹ̀ ọlọ́wọ̀n kádà bóyí sàárà nù yìí sí rọ́bì hin min kulli amrin salamu ni hiya hatta wala hawla wala quwwata ẹ̀dàkùn ìdá lọ jòkólẹ̀ ó ti fẹ́ yọ lẹ́mì ni wọ́n sì mú rẹ̀ padà sálọ ìjòkó ti yọ lẹ́mì ni lọ jòkólẹ̀ àmọ́ mọ́ mú rẹ̀ padà ẹ̀sìn ẹ̀lápẹ̀ ìjòkólẹ̀ mo fẹ́ ṣe ó túbà ìfẹ́ ọbọ̀ lórí ìnàró mo fẹ́ kọ́ bọ́ lórí ìjòkó ni kọ́ máa dára kàbùlílà ìkírun sẹ́ẹ̀tì ìjòkólẹ̀ ẹni ọba ìjòkó sí ámì kí n gbọ́ níhìn wàlá ìkọ̀dá kí túbà yọ bọ́ lórí ìnàró ẹ ti jòkólẹ̀ ẹ jòkólẹ̀ Allahu Akbar adá alábàání àmọ̀fẹ́ mú sẹ́wò ẹ̀dàkọ̀ ìjòkólẹ̀ ibi ẹ ti ní wá jíṣẹ́lẹ̀ kan ń gbà mo rí pé wọ́n dá mi gbọ́nbẹ̀ mú ọ̀fẹ́ sẹ́ bí bóyá àdìdẹ kó dédé ìgbà tó mọ̀ mú sàrà wa mo ní wọn fẹ́ ń lọ lọ́jẹ́ tó ti mọ yìí wa Ọlọ́run ní jẹ́lu ọlọ́jẹ́ ó bàjẹ́ o ẹ̀sámi ń jálẹ̀ o
wàlá hawla wàlá quwwata ṣe ti wà lórí ìjókòó kálukú ti jókòó ẹ dàgbà ẹ jókòó lẹ̀ nítorí ẹ ti jókòó lẹ̀ àfa àrọ́ ibi subhana rabbika ẹ̀ ń bọ̀ wá ọmọ kébì máa ń fún ọ.